pé ńgbà tí wọ́n ti rí pé kò fẹ́ gbọ́ pé ṣe ni wọ́n lo iṣẹ́ fún ló bá ní òun ti wá kí n jọ kí n dáríjì òun pé wọ́n ní kóun lọ bẹ̀ mí ni o pé láti lọ wá mi kóun bẹ̀ mí gan-an bẹ̀ mí báwo kò yé mi ìgbé tí gbogbo àti mo wà lọ́sibítù tí mo sọ tí ìyá tí mo fẹ́ kú yìí ọmọ yìí ò wá wò mí o nígbà tá a máa ríra tá a máa dọ̀dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n ṣáà tó ń bẹ̀ wọ́n bẹ̀ sí wọ́n ti rí mi pé táwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ sí pé mi tó bẹ̀ sí bẹ́ẹ̀ mi Ìlọrin ni mo lọ lọ́dún tí mo sọ yìí o bó ṣe bẹ̀ sí bẹ́ẹ̀ mi nìyẹn pé kí n jọ pé nǹkan tó ṣe láǹgbà yẹn kò ń ṣojú lásán o pé ńgbà tí wọ́n ti rí pé kò fẹ́ gbọ́ pé ṣe ni wọ́n lo iṣẹ́ fún pé ńjọ́ tí ojú ẹ̀ là pé èmi kọ́ lòun ló bá wọn sùn ẹni tí mo sọ yìí ó bá sùn débi pé ó padà fẹ́ sílé wọ́n fẹ́ra wọn sílé gan pé nǹkan tó ṣe yẹn o kò ń ṣojú lásán o pé láti ìgbà yẹn ni wọ́n ti hypnotize ẹ̀ pé ó ṣe ló dàbí pé èmi ló wà kó mọ̀ in fact all those years that was my first time tí màá mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ pé wọ́n máa ń lògùn fún yàn téèyàn á dẹ̀ gbàgbé pé ibi tóun wà kọ́ ló yẹ kóun wà. Nǹkan tí mo sọ fún yìí kì í ṣe fíìmù tá a máa ń ṣe o èmi gangan ló ṣẹlẹ̀ sí as in real life reality. Ó ní ìtàn kan tí ó máa ń jẹ mí lógún nígbà tí mo kéré díẹ̀. Ìgbà tí mo sọ yìí Ọ̀yọ́ mo ti wà lọ́yọ̀ọ́ nígbà yẹn mo wá ní olólùfẹ́ kan orúkọ ẹ̀ máa ń jẹ́ Bukky Sùnmádé a nífẹ̀ẹ́ ara wa gan òun ni ìfẹ́ àkọ́kọ́ mi ò tí ìgbà tí mo sọ ẹ̀gan mi ò tí mọ obìnrin nígbà yẹn ṣùgbọ́n àwa ò kí ń ṣọmọ kékeré ẹ mọ̀ ayé àtijọ́ kò dàbí ayé òde òní táwọn ọmọ tètè ńlá tí wọ́n tètè ń tóbi gbàngbàngbà àwa wàá dàgbà wàá lọ sí secondary school wàá ṣe gbẹ so ìgbà tí mo sọ yìí bó ṣe dijọ́ kan nìyẹn èmi ti ṣe first SSC mi nígbà náà mi ò tí ì ní ìwé ẹ̀rí tó pé láti lọ sí ilé ìwé gíga mo wá fẹ́ ṣe àtúnṣe pé bá kí n tún jókòó lẹ́ẹ̀kan sí eré kí n jókòó lẹ́ẹ̀kan sí ẹni mò ń sá lọ́wọ́ àwọn òbí mi ti gba fọ́ọ̀mù fún mi mo ti fẹ́ lọ sí school tí mo ti fẹ́ ṣe báyìí náà ni ìfẹ́ mi àti olólùfẹ́ mi ti wá ń lọ dáadáa along the line ni mo ti pé àti ní problem kékeré kan ẹni tí mò ń sọ yìí kò tí ì mọ̀ mí èmi náà ò tí ì mọ̀ azin pé ní mímọ̀ ọkùnrin sóbìnrin ni àti ní kọ̀kọ̀ papọ̀ rí ni mo sọ nígbà yẹn it's not like sexual intercourse between us nítorí pé a ti sọ pé níta bá ti lè parí WAEC àwọn méjèèjì o tí àwọn méjèèjì bá ti lè parí WAEC báyìí ìjọ yẹn la máa jọ disvirgin ara wa bí ó ṣe dẹ̀kọ́ náà nìyẹn bí girlfriend mi ṣe sọ pé ìjọ kan ó kọ́kọ́ sọ pé ẹ̀gbọ́n kan ń dà òun láàmú ẹ̀gbọ́n tó ló ń dà òun láàmú yìí ẹ̀gbọ́n yẹn ó wá sọ pé ó máa ń disturb òun ni kò dárúkọ mi fún ni nílùú bàbá mi mo popular lọ́yọ̀ọ́ ló dárúkọ pé mi fi ọmọ Gbádégẹṣin ni àwọn ọmọ ni òun sọ fún pé mi kò dáhùn níjọ́ kan lọ́dún tí mo sọ ọdún yẹn ti pẹ́ gan Káyọ̀dé Williams ṣẹ̀ṣẹ̀ born again lọ́dún yẹn ó wá ṣe revival lọ́dọ̀ wa lọ́yọ̀ọ́ state bí a ṣe lọ síbi revival yẹn máa sọ fún girlfriend mi pé òjá wa náà lọ síbi revival dọ̀ tó mi bá fẹ́ràn yàn yàrá ni tó máa sọ fún tí ò ní gbọ́ meanwhile torí màmá mi lè méjì lọ revival màmá mi ti takú pé we are going to revival we are ṣe mo sọ fún girlfriend mi àtújọ lọ gbàtà tó wọn ń bọ̀ láti revival ọgbọ́n yẹn ṣọ gbàtà tó wọn ń lọ kò mọ̀ pé mi àti lájọ máa padà èmi náà fẹ́ sìn díẹ̀ kí n tó máa lọlé mo ṣe pàdé ẹ̀ ní mọ́ni ẹ̀gbọ́n yẹn kébì ẹ̀gbọ́n ṣẹ́mu girlfriend mi ni ọmọ yẹn ìfẹ́ mi mọ̀ pé wọ́n ní ó ń dárúkọ ẹ̀bùn mi mọ̀ pé fẹ́ tiẹ̀ ni kí ni wà ọba lọ́la kí ni kọ́ ó bá tiẹ̀ lọ bó ṣe kí mi dáadáa tó yẹn kò fi ìyàwó mi yẹn lẹ̀ o èmi rò pé bóyá o máa ti filẹ̀ ni o kọ́kọ́ filẹ̀ for some days nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí threatening ẹ̀ nígbà kó wá tún máa ṣe ń bá sọ̀rọ̀ ìgbà tọ́nà máa wá mú ìyàwó mi fún dáadáa tó máa fi temptation yẹn púpọ̀ ìyàwó mi wá decide pé nígbà yẹn òun fẹ́ lọ ṣe exam WAEC tòun ní àwọn ìlú kan tó tún wọnú gbó díẹ̀ ní village pé wọ́n máa sọ pé WAEC máa ń rọjú díẹ̀ láwọn ọbẹ̀ yẹn but èmi ọmọ teacher ni mi màmá mi ò tiẹ̀ lè gbọ́ láyé in fact second exam ni ojú títí báyìí l'express ni exam school tí mo ti lọ rí ẹ̀rọ wa so ó ṣáà lọ sí ibẹ̀ ìgbà tó máa bá wọn tó máa bá wọn process admission wọn sí village yẹn ó di ọ̀rẹ́ kébì tí ó ń disturb ẹ̀ ó kọ́kọ́ sọ fún mi mo fi lọ dàbọ̀ nígbà yẹn I'm still young what will I do ó ṣáà láti ṣe exam ẹ̀
àbẹ̀ sí ìfà wá ń sọ pé má wọ́ọ̀rì pé má dáwọ́ máa ṣe máa ń tẹ́tí pé àgàgbà tó tó yà pé ó jẹ́ pé ó wà náà tó máa bá wọn ṣe kíní admission wà máa ń lo channel máa fi máa bá wọn sọ̀rọ̀ pé bọ̀ òun tí ń wo òun sàn kan pé òun kàn sọ pé òun ti gbọ́ kó ṣàyẹ̀ kó ń ṣe exam òun tán bó mọ̀ pé òun ń tàn ní èmi náà bá ń dùn. Nígbà ní school tèmi ti fẹ́ rí enroll mo lọ́rẹ̀ẹ́ kan bẹ̀ ìyẹn wá jẹ́ student teacher nígbà yẹn a máa ń pè ní ọkọ Wálé Akínlá bí àbíkọ́ olùkọ́ wọn gbà yẹn Wálé yẹn àjọjọ́ ọmọ olùkọ́ náà nílọ́ra nílùú ọ̀má mi tèmi àti a máa ń jíròrò a máa ń gist gbèmí àtẹ̀gbọ́n yẹn máa ń sọ̀rọ̀ girlfriend mi fún dáadáa mo ní ìfẹ́ girlfriend yẹn fine gan nìkan àṣé Wálé yìí childhood friend kébì tó ń toast girlfriend mi ni èmi ò mọ̀ màá tó wà máa sọ̀rọ̀ girlfriend mi fún ìgbà tí ìyàwó mi àti kébì bá sọ̀rọ̀ tó wà pé ó wà sọ̀kọ̀ báyìí fún òun yà tán pé kó tó bá dọ̀tun la kó wá bá wọn màá tún sọ́mi àti Wálé bá ti gist màá ní ṣe hàn pé bọ̀bọ̀ kan báyìí ó máa ń disturb girlfriend mi náà nù pé ọ̀rẹ́ ẹ̀ gangan ni mo tún sọ fún tó bá sọ fún tí mo sọ fún yẹn á tún lọ fi bá girlfriend mi yẹn á lọ sógbà tó wáyé wá ti kó dẹ̀ pé àwọn ọmọ yìí ń tán òun eventually ọjọ́ kan girlfriend mi ní pé kí n wá kí òun ní school yẹn pé exam òwe kí n wá kí òun níbẹ̀ yẹn pé tí wọ́n wá kí òun níbẹ̀ yẹn pé ó máa pay pé òun ti fi káwọn ọ̀rẹ́ òun táwọn jọ lọ rí enroll báwọn ṣe pọ̀ tó kọ́ rí mi níbo ni mo fẹ́ dágbére fún màmá mi pé mo ń lọ èmi ọmọ alákọ̀ọ́ èmi ọmọ teacher but nígbà yẹn máa ń lọ ṣe competitions for school dáadáa so ìgbà yẹn àyè àti kàwé wà so bí school ọmọ ìsọ fún màmá mi ni pé school yẹn wọ́n fẹ́ ṣe inter competition kan pé mo fẹ́ lọ ṣe economics fún ọ pé mo fẹ́ lọ sí wọn wọn á ní bo ni mo ní ọ̀nà Ìbàdàn ní school yẹn wà màmá mi ló jí mi jọ yẹn mo ti fọ́ school uniform mo ṣe kó tó dìgbà yìí mo ní láti lọ ṣe àárù ni o láti lè ní owó tí màá fi wọ mọ́tò ṣáà ibi tí àárù yẹn wá pín sí ọ̀nà mẹ́ta mi ò fẹ́ dá lọ mo fẹ́ mú ọ̀rẹ́ mi dání ọ̀rẹ́ mi yẹn èmi náà ni mo ṣàárù owó mọ́tò tiẹ̀ mo lọ ṣàárù owó mọ́tò tèmi ní ọjà kan dáhùn pé lálákà àwa méjèèjì àwa mọbẹ̀ ọ̀rẹ́ girlfriend mi kan ló mọ ibẹ̀ ó wá jẹ́ àárò èèyàn mẹ́ta tí màá ṣe láti lè lọ sí school yẹn mo ṣàárù yẹn o mo ṣàárù yẹn dáadáa mo dẹ̀ rówó àwọn mẹ́yẹ̀ta àdẹ̀wọ̀ mọ́tò ó dán ṣẹ́yìn gbà tá a máa dé ọ̀hún àdébẹ̀ àjẹ wọn ṣáà lẹ́jọ́ mo ti ra greeting card àwọn nǹkan tá a máa ń ṣe gba ẹ̀kọ́ lẹ́tà rẹpẹtẹ tí wọ́n máa kà ní 7 days mo ti kọ́ àti with different cards kọ́ lẹ́tà mo fi káàdì lè kọ́ lẹ́tà mo fi káàdì lè 7 mo ti kó different one ṣe tọ́wádọ̀ láì lè ní kó já o tọ́wádọ̀ láì lè ní kó já o pẹ̀lú little gift mo rà fún ìyàwó mi gbà náà báyìí ṣe tán wà mo ní ìyàlú ìlú tẹ̀síwá ètò ẹ̀yà ètò ìmàlúṣẹ́ mo pàṣẹ ń lọ sọ́yọ́ láti Ìbàdàn bá ṣe bọ́ sọ́nà báyìí tí wọ́n ti bọ́ sọ́nà yẹn mi mọ̀ bóyá lè júwe fún yẹn bóyá Ìkòròdú dáadáa ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn máa rìn láti Ìtàmàgà lọ sí Òkèlétù pẹ̀lú ẹsẹ̀ lásán ni o straight road bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá bẹ́ẹ̀ tó wà nínú oko yẹn lọ́wọ́ máa lọ gbà lásán ni kò sí mọ́tò kò sọ́kàdà tó ń rà ọ̀tẹ̀ bóyá àfi tẹ́bá kan lọ́kọ̀ àwọn apáta pupu tó ń roko tó ń ṣe oko láàrin yẹn kò sí sọ́kàdà gbà yẹn ok mo ní ẹjẹ́ ti kẹsẹ̀ sọnà káyọ̀ ti máa rìn lọ káyọ̀ ti débi tá a máa ti rí mọ́tò abábọ́sà bá ti fẹ́ máa rìn lọ báyìí pẹ̀lú girlfriend mi bá ṣe rí àtàkùn tó ń bọ̀ lọ́ọ̀kan nìyẹn ó ń bọ̀ gan ti àzín ẹ máa kàn rí faintly pé ọ̀kadà ń bọ̀ from far bá ní ẹ jẹ́ ká dúró di ọ̀kadà ẹ̀ wò bóyá ó lè gbé wa wọ́n ní ẹ̀yin mẹ́bí mẹ́ta ṣẹlẹ̀ òpó lè gbé máa ṣáwọ̀ gbọ́ta máa dá ẹ̀já wò aṣáára ń lọ díẹ̀díẹ̀ bí àtàkùn ṣe máa dé báyìí níṣẹ́ ló já Wálé Akínlábí àti KB tó ń tòsí àwọn mi ó já àwọn méjì lẹ̀ bí girlfriend mi bó ṣe fi mí lẹ̀ nìyẹn bó ṣe lọ bá wọn ni bí mi ò ṣe rí mọ́ ni ọjọ́ burúkú èṣù gbòmí mu kò jọ pé mo sunkún délé kò jọ pé mo ronú délé bí mo ṣe yá ṣe délé tí mi ṣe lè jẹun mọ́ nìyẹn mami bíbí ní outcome exam tí mo lọ ṣe fún competition ṣe pass kí ni position wo ló ń gbé ṣé school ẹ qualify ṣé ó gone down mi ò jẹun fún mi 2 days mo ṣe develop typhoid mi ọ̀rọ̀ tí mo sọ fún yẹn má gbà pé mo ní èmi náà fẹ́ receipt for exam o ǹjẹ́ mọ̀ pé mo padà dé èrò hospital tẹ́ pé gbogbo mo padà lọ develop typhoid nígbà tí mo sọ typhoid ló kọ ọba ni kò yàtọ̀ sí HIV nígbà yẹn wọn náà máa operate mi náà láti gé fún mi ni pé fún mi ti jẹrà láwọn ibì kan ó ti rupture ó ti ṣe gbá kan wọ́n ṣàgbé mi lọ sí private hospital kan nígbà tí àwọn general hospital ń gbé mi lọ tó ń sọ pé kan gbé mi lọ tó ń gbé mi lọ ṣáà ní fàájì tó tóbi ẹni tó wà ní hospital yẹn wá dé láti abroad wá sọ pé àwọn ìbò ti ṣe many treatment pé ṣùgbọ́n treatment tó ń ní tó máa fi ṣọmọ ẹ tó wọ́n fi ní operate mi pé ó máa jẹ́ kí n pẹ́ gan lọ hospital o
pé màá fẹ́ lò tó 1 or 2 months. Nígbà náà operation máa ń ba àwọn òbí lẹ́rù débi pé nǹkan tẹ̀ sọ pé wọ́n operate mọ́ yẹn lásán màá mi ní no problem kódà kó jẹ́ pé òun lọ máa roko wọn á tún gbówó yẹn kan bó ṣe ń tax àwọn teacher ẹgbẹ́ ló ń gba loan ló ń gba gbogbo ẹ̀ cooperative bó ṣe ní kó máa operate mi lọ nìyẹn kó máa treat mi lọ nìyẹn pé kó máa operate mi èmi tí mo fẹ́ ṣe WAEC mo ṣe bẹ̀rẹ̀ tí mo wà lórí sick bed nìyẹn for months almost 2 months àbí jù bẹ́ẹ̀ lọ nígbà náà wọ́n á ṣe kíní ní process by process fún bí 1 month ẹ̀mí nǹkan fi nǹkan gba ẹnu mi rárá gbogbo epo wọn fi omi sí mi lára fi gbogbo ẹ̀ sí mi lára títí nígbà tí wọ́n á ṣe tí gbogbo kíní tó rupture yẹn tó clear tí mo ti ń pọ̀ tí ó ti ń jáde lára mi tí mo yà mọ́gbẹ́ tó ti ń kúrò wọ́n ṣe wà ń treat mi fún nǹkan tí jẹ díẹ̀ bí omi bí nǹkan eventually nígbà tó máa tó bí oṣù kejì mo ti ń mu omi gbóná mo ti ń lè mu omi àmì ẹnu mi kọ́nà mi fífà ni o mi ti lè yí báyìí fúnra mi o ti ń fà sí mi lẹ́nu nígbà tó yá omi ẹ̀ mo ti wá mú bí ọ̀sẹ̀ mú àmì ṣùgbọ́n ní exam náà ti kù bí oṣù kan my exam now ó ti ń kù bí oṣù kan àwọn àníṣe sígbẹ̀ ló máa ti lọ ṣe exam ni along the line wọ́n ní kó bẹ̀rẹ̀ sí fún mi lipton ìyẹn tí mo tí díẹ̀ mo yẹ̀ sí tí ẹ̀ nígbà tí àwọn ní kó máa fún mi lógi tó ṣàn wọ́n bẹ̀rẹ̀ sí pé ògì tó ṣàn fún mi ògì tó ṣàn ni mo ti wá mu máa fi pé ògì tó ṣàn nígbà tó yá mo ti bẹ̀rẹ̀ sí lè fi ṣúgà mú díẹ̀ bọ̀ wọ́n ní mi lè mú ju ògì yẹn fún mi odidi oṣù kan kí inú mi fi jiná pé tí inú mi bá jiná yẹn pé tí ò bá jiná pé bá lọ jẹ́ anything kódà ordinary àmàlà bó ṣe rọ̀ tó ó lè já ìfún mi wípé mo ti dàgbà ju pé kí n má jẹun fún 2 months kì í ṣàkóso sáré lọ jẹun kó tó tóbi ká má fọ̀rọ̀ gùn mo gba kámú bẹ̀rẹ̀ sí mógì ṣùgbọ́n exam ló ti wọlé máa máa ṣe nígbà ẹ̀wò ó ti fẹ́ ṣe exam ẹjọ́ ẹ fún aláì ìfà wọn nípa mi wá sign undertaking fún rẹ pé òun ló wá gbé mi kúrò lọ hospital pé kò dẹ̀ gbọ́dọ̀ fún mi jògì lọ wọ́n máa ń rọ ògì sínú 5 litre fún mi láti gbé lọ sí school èmi ò rí géńdé máa mú tán ibi àṣetò máa pa mí ẹjọ́ tó máa fagídí fún mi lámàlà bí eré ní bá wàdà ni mi ò mọ̀ mi ṣàfagídí mu jẹ àmàlà yẹn pẹ̀lú ewédú nìkan àmọ́ bóyá fún mi bẹ́ẹ̀ lọ sunkún pé ó lè kú mọ́ mi lọ́wọ́ sẹ́yìn ó lè mo ṣe jẹ́ nìyẹn ìgbà yẹn mo ṣe wá bẹ̀rẹ̀ sí lálàáfíà díẹ̀díẹ̀ gbogbo táwọn iná wá fún mi ṣe wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ padà mo ṣe yí jẹ nìyẹn. Now to finish up my story mo parí WAEC mo lọ sẹ́ǹsì mo ti ṣetán lẹ́ǹsì nígbà tí mo sọ yẹn mo ti ṣetán ìfá bóyá ni mo ti fẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà mo ṣe títí fún mi ríǹgì lọ́dún tí mo sọ yẹn nìyẹn ó di gran dìbò fi sọ pé ó dàbí fíìmù nínú yẹn o lẹ́yìn bá pè mí hello tálẹ́lẹ́ ó ní Bukky ló ń sọ̀rọ̀ wọ́n ní àmì mo Bukky tó ń sọ̀rọ̀ ta ló sọ mí wà mo àlẹ́gbẹ̀ẹ́ girlfriend mi nígbà náà ìyá ọmọ mi kọ́ ló bá mi fọ̀rọ̀ kẹ́ Tóyìn so ìgbà tí mo wà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀mí wà fẹ́ sọ pé bóyá kó má lọ rò pé mò ń bóbìnrin mi sọ̀rọ̀ mi ò dẹ̀ mẹ́ni tó ń sọ̀rọ̀ lóòótọ́ mo ta ló ń sọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ mo ẹgbẹ́ ni ò sọ̀rọ̀ ó dákẹ́ lọ mo jágbe yẹn nígbà tó yá tó dákẹ́ ẹni ẹ̀kọ́ tuntun mi pè ní bó tuntun mi pè báyọ̀ kan ẹ̀ lo Bukky ló ń sọ̀rọ̀ mo ní ta ló ń ṣe Bukky ló ń sọ ṣé ó jẹ́ bí Bukky Sùnmádé ni mo kàn sọ bẹ́ẹ̀ ń tèmi ni torí pé orúkọ tí mo dárúkọ yẹn kò kí ń kó lórí mi ní gbogbo ọjọ́ ayé mi Bukky Sùnmádé yẹn ṣé wọ́n jẹ́ bí Bukky Sùnmádé àbí òde sọ pé wà ní òun náà ni mo kàn ju fóònù mi lẹ́nu òun náà ni báwo láti fóònù Bukky Sùnmádé ṣé wọ́n ló ń sọ̀rọ̀ ní òun ni báwo ló ṣe rí nọ́mbà mi ló bá ní mo ti wá kí n jọ kí n dáríjì òun pé wọ́n ní kóun lọ bẹ̀ mí ni o pé láti lọ wá mi kóun bẹ̀ mí gan-an bẹ̀ mí báwo kò yé mi ìgbé tí gbogbo àti mo wà lọ́sibítù tí mo sọ tí ìyá tí mo fẹ́ kú yìí ọmọ yìí ò wá wò mí o nígbà tá a máa ríra tá a máa dọ̀dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n ṣáà tó wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ti rí mi pé táwọn èèyàn pọ̀ bẹ̀rẹ̀ sí pé mi tó bẹ̀rẹ̀ sí bẹ̀ mí Ìlọrin ni mo lọ lọ́dún tí mo sọ yìí o bó ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀ mí nìyẹn pé kí n jọ pé nǹkan tó ṣe láǹgbà yẹn kò ń ṣojú lásán pé ńgbà tí wọ́n ti rí pé kò fẹ́ gbọ́ pé ṣe ni wọ́n lo iṣẹ́ fún pé ńjọ́ tí ojú ẹ̀ là pé èmi kọ́ lòun ló bá wọn sùn ẹni tí mo sọ yìí ó bá sùn débi pé ó padà fẹ́ sílé wọ́n fẹ́ra wọn sílé gan bí àwọn àjọ wọn tó wẹ̀ jí sájé gan nílọrin nígbà yẹn ó ti ní mini bank microfinance bank gbà yẹn wọ́n ní pé kò mọ̀ pé nǹkan tó ṣe yẹn o kò ń ṣojú lásán o wípé láti ìgbà yẹn wọ́n ti hypnotize ẹ̀ pé ó ṣe ló dàbí pé èmi ló wà kó mọ̀ in fact all those years that was my first time tí màá mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ pé wọ́n máa ń lògùn fún yàn téèyàn adé gbàgbé pé ibi tóun wà kọ́ ló yẹ kóun wà
tí ó dẹ̀ ní mọ̀ pé òun ṣẹ́ mi níbì kan in fact ó lóyún ó bímọ ọmọ yẹn ṣaláìsí nígbà náà ni èmi àti ẹ̀ pé orí kọ wá pọ̀ ni o pé wọ́n ṣe ní kó lọ wá mi wá pé tó bá wù mí tí mo dáríjì tí mo yọ̀ǹda ẹ̀ ó lè lọ lọ́kọ mi o kádẹ́jì omi tí mo fẹ́ fẹ́ wípé mo sì lè fẹ́ tó bá wù mí o pé but kí n kọ ṣáà dáríjì kí n lè yọ̀ǹda ẹ̀ kó máa lọ pé torí àwọn àdéhùn tèmi àti ẹ̀ ti sọ ń gbà yẹn pé àṣẹ ti wà nínú ẹ̀ o. Kọ́ tí mo sọ fún mi kì í ṣe fíìmù tá a máa ń ṣe o èmi gangan ló ṣẹlẹ̀ sí as in real life reality ó dàbí ìgbà tí mò ń wo fíìmù bẹ́ẹ̀ náà ló ṣe ń rí lójú mi lọ́dún náà lọ. Mo gbà láti dáríjì afẹ́ra wa díẹ̀ ṣùgbọ́n nítorí àwọn establishment business tó ti ní sí Ìlọrin nígbà náà lọ́dún yẹn ó ní kí n jọ pé kí n wá relocate sí Ìlọrin máa gbé relocate kwa nígbà ni mo ti ìbáṣẹ tíátà tí mò ń ṣe dé influence mélòó mo ti ní tí wọn mo fẹ́ tún bọ́ sí Ìlọrin tá ni mo mọ̀ rí ń bẹ̀ nígbà tí mo fẹ́ back to square one ni o kí n tó wá lọ tún bẹ̀rẹ̀ bẹ̀ tí mo ṣe ń rí limelight díẹ̀díẹ̀ bí mi ò ṣe gbà fún nígbà yẹn nìyẹn láti sọ pé kí n máa lè ro lọ́rin ó gbìyànjú ó sọ fún mi pé tí n bá fi lè wá sí nígbà yẹn kó wọn máa fún mi ló ti máa fi máa ya fíìmù mo ní ta ni mo fẹ́ máa bá ṣiṣẹ́ ńgbà náà àwọn wo ni mo ti mọ̀ ibi tí mi ò gbé tí mi ò dàgbà tí mi ò mọ̀ ẹnìkan mi ò tiẹ̀ ní one single family ń bẹ̀ ju ìwọ nìkan lọ kò lè work for me we try to be friends then but eventually kíní yẹn work tó distance yẹn ti pọ̀ jù kò ń ṣe bí Ìbàdàn sí Èkó kò dẹ̀ ń ṣe bí Ìkòròdú sẹ́pẹ̀ so kò jẹ́ kó rọrùn nígbà yẹn but ìrírí tí mo ní níbẹ̀ yẹn ni pé tó bá ti wà nílé ayé máa rò pé àràgbé láyé àwọn kan wà tí wọ́n ń lo ilé ayé yìí nílò fújà àwọn kan wà tí wọ́n ń lò nílòkulò àwọn kan ń lò àti wọ́n ń lò bí nǹkan ẹlẹgẹ́ ìgbà yẹn ni mo ti mọ̀ pé lóòótọ́ ògùn wà ògùn dẹ́gùn kan Yorùbá sọ pé ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo tó o bá tètè ṣọ́ra kórí ẹ tó sọ̀rọ̀ wọ́n á ti lògùn fi bà nǹkan jẹ́ o ìdí nìyẹn tí mo fi máa ń fi ìgbà yẹn fi kọ́gbọ́n títí dè ní oléni ló jẹ́ kí n lose first love nígbà yẹn Bukky Sumade ó jẹ́ ìtàn kékeré tí mo tún lè sọ fún wa náà eré tí mo ti ní. ẹ ṣeun gan tí mo mọ̀ pé gbogbo àwọn èèyàn tó bá wo nǹkan wọ̀nyí wọn pé àárẹ̀ kọ̀ọ̀kan láti ibẹ̀ tí àwọn náà dẹ̀ máa fi máa ṣe ilé ayé ẹ ṣeun gan kí tó yọ̀ǹda yín ká tó máa lọ mo fẹ́ bèrè ní pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì. mo nífẹ̀ẹ́ sí orin fújì níwọ̀n ṣùgbọ́n kò dàbí kí n máa kọrin bíi jùjú àbí kí n máa kọrin highlife nítorí pé lára orin tí mo máa ń kọ nígbà tí mo wà ní school mo máa ń ṣe Kegels club so mo máa ń kọrin ẹgbẹ́ lẹ́mu dáadáa ṣùgbọ́n fújì mi rò pé mo lóhùn ẹ àmọ́ mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì. ẹ ṣeun gan a máa sáré ṣe nǹkan méjì nínú àwọn orin tẹ máa kọ nígbà fún àwọn ẹlẹ́gbẹ́ ìjẹ́ ìlú bá kọ̀ọ̀kan náà ká gbọ́ ká fi mọ̀ pé bóyá ó sì wà ń bẹ̀ lóòótọ́. gbọ́dọ̀ àti fẹ́ róhùn orin lálẹ́ báyìí. ẹ jẹ́ ká lọ. ó dáa. a ti dájọ́ eré arọ́lọ́wọ́ eré ọlọ́wọ́ eré mòde o owó akẹlẹsẹ̀ ìjó. àwọn àgbààgbà ló mí pòwe kan ẹ̀bí mi pé báwo náà ṣe pa wọ́n ní bí kóńdó bá ń fẹ́ni lẹ́yìn a kì í jórí ìmọ̀dó a sì tún jórí ìmọ̀dó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ wọ́n wá ní bàbá dáwùjọ kóńdó bá débẹ̀ àmọ́ ara ẹni ọ̀nà dàkà àwọn ọlọ́tẹ̀ má lọ yìnbọn jẹ bàbá mi ṣètà wá lọ́wọ́lọ́wọ́ abẹ́rẹ́ sọnù wọ́n lọ gbé Ṣàngó èpè má ti pọ̀ ju ohun tó sọnù lọ ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o àgbéraga ẹ lọ ṣọ́ra yín o àgbéraga ẹ lọ ṣọ́ra òjò ẹ̀san kò ní gbé sókè yóò rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o. ẹ ṣeun gan nínú gbogbo àwọn onífújì tí ẹ máa ń gbọ́ yẹn ta lè nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin ẹ̀ pé tí ẹ bá gbọ́ inú yín á dùn. Paso ni. Pasuma. Like Paso rẹpẹtẹ ni ó kọjá díẹ̀. It's too much. Yangbe is too much.
Like Baasi gan, Baasi family. Nínú orin Bawasi wo lẹ nífẹ̀ẹ́ sí láti máa lò? Ẹ kàn lè sáré fi bí ìṣẹ́jú kan kọ yan létí wa kí àwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́. Lọ́jọ́ yẹn nígbà yẹn ọpẹ́lẹ́ mi l'Amẹ́ríkà ló ń kí ó. Lọ́jọ́ yẹn nígbà yẹn ṣe ló dàbí àná. Alábí àǹtí ra ìgan àǹkọ́ fojì gan ni. Baasi o adẹ̀ ń kọ́ náà ni kò sẹ́ni tó mọ̀ wá. Ọ̀ǹtí ìgbà tí recognition wá jáde o. Tọmọdé tàgbà tó mọ fújì ijó. Wọ́n sọ mí the choice o. Every corner o. All over Nigeria. Wọ́n keyboard dancing ni wọ́n dẹ̀ keyboard rock rẹpẹtẹ. Àmọ́ àwọn Doubting Thomas kan wọ́n á sọ pé kò ní pẹ́ tán. Mo wá ń bí wọ́n lérè o kí ló fún ọ ní idea yẹn. Àwọn fún mi lésì pé sátìrà mọ́ni o lólùṣọ́ star mi Alábí mani style gan mani style rẹpẹtẹ Baasi o mani style jabrata o. Tí Ọlọ́run bá lónìí kò dùn kó pọ̀ kó pẹ́. Bàbá lókè lónìí kò dùn kó pọ̀ kó pẹ́. Ẹ ṣeun gan. Ẹ ṣe bàbá mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lórí gyration tí a sọ. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá rí àwọn èèyàn tó ń ṣẹgbẹ́ ẹlẹ́mu wọ́n máa sọ pé àwọn eléyìí cultism ni wọ́n. Bàbá ṣé nígbà tí ẹ̀yin ṣẹgbẹ́ ẹlẹ́mu ṣé bó ṣe rí nìyẹn? Rárá o, kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. A máa ń sọ nínú ẹgbẹ́ tiwa ni. I cannot be a member of Gaya Club and do a secret cult. Èèwọ̀ ni o. Nígbà yẹn selectionally oníbàyẹn máa ń sọ kíní ẹnu ẹgbẹ́ tiwa. You cannot combine the two. It's a taboo. So ó ní nǹkan tó máa ń ṣe bí little ìbúra nígbà yẹn tá máa ń ṣe fúnra wa tó bá ti pè wọ́n wá ní ó yá let's go. Ẹ jẹ́ tó bá fẹ́ ṣẹgbẹ́ o gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ ẹlẹ́mu kó tún ṣẹgbẹ́ òkùnkùn. So but ẹ mọ̀ ọmọ táyé bá bí láyé ń pọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ló máa ń wà náà tó máa ń jẹ́ development. Nígbà táwọn Wọlé Ṣóyínká tó dá circuit court gangan lẹ̀ tí wọ́n dálẹ̀ nígbà yẹn ní ẹgbẹ́ tiwọn tí wọ́n dálẹ̀. Àwọn tí wọ́n dálẹ̀ nígbà yẹn wọ́n ṣe nítorí ìjẹgàba àwọn ará àtọ̀kẹ́ ọ̀rìnwá tí wọ́n ń lu àwọn bàbá wa nílòkulò àti àwọn àṣẹ tó ń pa bíi ká jayé fàmílétè ìtútọ́ lórí àwọn ọmọ Áfíríkà lórí àwọn aláwọ̀ dúdú nígbà yẹn ni wọ́n ṣe fọ́ọ̀mù ẹgbẹ́ Tẹ̀kótó pé ẹ jẹ́ ká máa kọ̀yà ìfúnra wa nígbà náà. Kì í ṣe pé wọ́n ṣe láti máa ṣẹ̀wá jàǹdùkú àbí láti da ìlú rú nígbà yẹn. I've watched many of Wọlé Ṣóyínká's interview showing us the genesis of how they started this confraternity but kò ń ṣe pé láti máa ṣe jàǹdùkú àbí da ìlú rú àbí kí wọ́n ṣe ní ọ̀nà tó kùnkùn ẹ̀ pọ̀. If it were to be that dark why would Daddy Wọlé Ṣóyínká be talking about it till now? But àwọn nǹkan yẹn nígbà yẹn nǹkan tó wà fún kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe fún. Bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ ṣe wà ní many capacity hospital ibi tí wọ́n ti ń tọ́jú aláìsàn ni. Hospital ní fáyìn títí aláìsàn ni ó wà ń bẹ̀. Ọlọ́mọdé àdéhùn bẹ́ẹ̀ ni kò sí báyìí lè kọ́kọ́ ní ìsìtò àní sọ pé torí ẹ̀ kéèyàn pé fẹ́ lọ gba hòtẹ́ẹ̀lì síbẹ̀ but no matter what it takes bí hospital yẹ pé tó ti ń wo aláìsàn tó fi ń ṣe nǹkan yẹn àwọn míì ń lo hospital táwọn ní láti máa fi wà tí ò dáa àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà ni church àti mọ́ṣáláṣí tó ti ń wà tó ti ń kírun tó ti ń gbàdúrà bẹ́ẹ̀ náà ni àwọn míì tún lo church àti mọ́ṣáláṣí yẹn fún ìwà burúkú bẹ́ẹ̀ náà ni irú àwọn ẹgbẹ́ tá à ń sọ yẹn òun ló fà á tí wọ́n fi sọ̀rọ̀ confraternity tó ń dálẹ̀ gbà yẹn láti máa fi gbèjà àwọn mẹ̀kúnnù láti máa fi kọ ìwà ìjẹgúdújẹrá ìwà kẹ́yìn kan máa jẹ ìjàgàba nígbà yẹn tó fi ń kọ́ fún àwọn èèyàn burúkú tó wá látòkè ọ̀run ìwà tó fẹ́ máa pàṣẹ fáwọn òbí wa nígbà yẹn tó ń pàṣẹ lé àwa gangan lórí dà we then are the leaders of tomorrow we have to fight for this then ìwọ̀nba stand wọn tí wọ́n dúró fúngbà yẹn òun ló jẹ́ kí àwa náà máa dúró dóde ní tàbí máa ṣe àlùtà continua títí dọ̀là tàbí yẹn ṣe victory as certain the victory that's certain then is what we use as our own weapon till now because to a particular stage mo ṣe àlùtà gan jẹ́ pé àwọn tájọ kàwé nígbà yẹn wọ́n mọ̀ pé I'm a powerful comrade a very rugged comrade but ẹ jẹ́ ká fò bẹ̀yẹn kúrò so àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àwa ò kì í ṣe ẹgbẹ́ òkùnkùn rárá o all our items are in the open ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó normal we don't have anything to hide but we have things to protect so àwa ò kì í ṣe ẹgbẹ́ òkùnkùn rárá kò tiẹ̀ sí nǹkan tó jọ bí mo tí mo fi dàgbà débi tí mo dé mi ò ṣẹgbẹ́ òkùnkùn kankan rí. Ẹ ṣeun gan. mi ò ṣẹgbẹ́ òkùnkùn kankan rí. Ṣe sá ǹjẹ́ ẹ ní sinimá kan tí ẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò tó jẹ́ tí yálà àbí kẹ́ẹ̀tọ́ ẹ pé bá ènìyàn ṣe tẹ́ fẹ́ kí wọ́n lọ wò síbi tí wọ́n ti lè bá pàdé. Badge and Betrayal coming soon to your cinemas worldwide nationwide
Badge and Betrayal mi ni mo ní ọmọ yín Ìfẹ́gbádégẹṣin Mr Fresh. Ẹ jọ̀ọ́ tó bá ti dé sinimá mo fẹ́ gbogbo yín bá mi túyà kẹ́ lọ wò ó. Sinimá mi ń bọ̀ à ń pò pọ̀ lọ́wọ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ lọ bá mi wò ó. Ìtàn tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí àwọn èèyàn ti ẹ̀rù rárá òun ló wà nínú ìtàn àti kójọ àti kó sínú ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ wo sinimá yẹn Badge and Betrayal produced by me Gbádégẹṣin Àjọlá Ìfẹ́olúwa Mr Fresh. Thank you very much. Ẹ ṣeun gan.